A kí gbogbo wa kú ojúmọ́ kú ojúmọ́ kú ojúmọ́ mọ́ níbikíbi tẹ́ ti láǹfààní láti máa wò wá lórí ìkànnì Akéde Yorùbá TV News náà la wà. Ìròyìn fún tòwúrọ̀ yìí òun náà ni a mú wá fúnra wa. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ ròyìn wa etí ọ̀hún ò ní di. Orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà. Ọwọ́ àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá àti ṣíṣe owó ìlú báṣubàṣu èyún EFCC pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè custom ti tẹ ọkọ̀ tirẹ́là tí kò dín ní méjìlélógún tí wọ́n ń kó oúnjẹ láti ilẹ̀ yìí lọ sí ilẹ̀ òkèèrè. Mínísítà fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ nílẹ̀ yìí èyún Alhaji Muhammed Idris ti fèsì padà fún Peter Obi lórí ẹ̀sùn tó fi kan Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ilẹ̀ òkèèrè ni wọ́n tún ti ń kó oúnjẹ wá sórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè nílẹ̀ yìí ti bẹ̀rẹ̀ pínpín oúnjẹ padà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n ń kó oúnjẹ náà wọlé lọ́nà àìtọ́ nílẹ̀ yìí. Àwọn adigunjalè yìnbọn mọ́ ọlọ́kadà kan wọ́n sì tún gba ọ̀kadà rẹ̀ sá lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nípínlẹ̀ Ọ̀ṣun bákan náà ìdàrúdàpọ̀ ó ti ṣẹlẹ̀ ní ìlú Òṣogbo pẹ̀lú bí àwọn ọmọ gànfẹ́ kan bí wọ́n ṣe sọ ìjà sílẹ̀ lánàá òde yìí. Ẹ gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ọwọ́ àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá àti ṣíṣe owó ìlú báṣubàṣu ìyún EFCC àti àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè custom ti tẹ ọkọ̀ tirẹ́là tí kò dín ní méjìlélógún tí wọ́n kó oúnjẹ láti ilẹ̀ yìí lọ sí ilẹ̀ òkèèrè. Àwọn àjọ EFCC yìí pẹ̀lú àjọ aṣọ́bodè ni wọ́n fi ìròyìn náà síta wípé ní ọjọ́ 5 oṣù kẹta tá a wà yìí ọwọ́ tẹ ọkọ̀ tirẹ́là tí kò dín ní méjìlélógún ní ojú òpópónà tó wà ní Kalabiri Gambaru Ngala sí ojú òpópónà Bama ní ìpínlẹ̀ Maiduguri. Wọ́n ṣe ní àlàyé wípé orílẹ̀-èdè tí àwọn ọkọ̀ yìí ń kó oúnjẹ lọ ní orílẹ̀-èdè Chad, Cameroon àti Benin Republic. Wọ́n ṣe ní àlàyé wípé ẹ̀wà tó tó báàgì 161 ní àwọn bá pẹ̀lú àwọn nǹkan mìíràn tí kìí ṣe ti oúnjẹ tó ṣe pé wọ́n gba ọ̀nà ẹ̀bùrú wọ́n fi ń kó lọ sí ilẹ̀ òkèèrè pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń kígbe ebi lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n á ṣe ní àlàyé wípé àwọn ti gba àwọn ọkọ̀ ọ̀hún lọ́wọ́ wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ èyí tí wọ́n ní ó wà ní inú tirẹ́là náà tí àwọn yóò sì máa fi ìròyìn rẹ̀ léde lórí bí àwọn yóò ṣe ṣe oúnjẹ ọ̀hún. Wọ́n lu àjọ kọ́sítọ́ọ̀mù ní ọ̀gọ ẹnu pẹ̀lú àjọṣepọ̀ tí ó dánmọ́rán tó wà láàrin àwọn méjèèjì tí wọ́n fi mú àwọn oníṣẹ́ láabi náà tí wọ́n sì ní àwọn yóò fi ojú wọn hàn dé láìpẹ́ yìí. Mínísítà fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ nílẹ̀ yìí èyún Alhaji Muhammed Idris ti fèsì padà fún Peter Obi lórí ẹ̀sùn tó fi kan Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé aláìlójútì ni ìṣèjọba Ààrẹ Tinubu wípé orílẹ̀-èdè Ukraine ni wọ́n ti ń bùn Nàìjíríà lóúnjẹ. Mínísítà yìí ló wá fèsì padà fún Peter Obi wípé iṣẹ́ òye Peter Obi tó bẹ́ẹ̀ ni kò mọ̀ nípa ètò òṣèlú kò ní òye kankan lórí bí wọ́n ṣe ń ṣe ètò òṣèlú wípé kí bàbá padà sílé láti lọ tún iṣẹ́ kọ́. Wọ́n ní pé orílẹ̀-èdè Ukraine ó fún orílẹ̀-èdè Nàìjíríà ní oúnjẹ iye ò sọ wípé Nàìjíríà ti ní ìjákulẹ̀ àbí Nàìjíríà ò mọ ohun tó kàn àbí orílẹ̀-èdè Nàìjíríà wà lẹ́yìn láàrin àwọn orílẹ̀-èdè tó kù. Ní ilẹ̀ Egypt tí ń ṣe orílẹ̀-èdè mìíràn náà wọ́n gba oúnjẹ tó tó 160 lọ́wọ́ Ukraine bákan náà wípé ṣe ilẹ̀ Egypt náà sáwọn náà ti ń jó àjò rẹ̀yìn àbí ìjákulẹ̀ wà ní ọ̀dọ̀ ti tàwọn náà. Wọ́n ní ṣíṣe èyí tí àwọn orílẹ̀-èdè Ukraine ṣe pé wọ́n fún orílẹ̀-èdè Nàìjíríà lóúnjẹ yìí kò sí nǹkan kan tó jẹ́ láburú níbẹ̀ bó ṣe já sí pé orílẹ̀-èdè kan sí kejì ni wọ́n máa ń gbọ́kànlé ara wọn tí wọ́n sì máa ń ṣe ìrànlọ́wọ́ fún ara wọn nígbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè kọ̀ọ̀kan. Ní pé orílẹ̀-èdè Nàìjíríà
kò ní oúnjẹ àbí ètò ọrọ̀ ajé wọn dẹnu kọlẹ̀. Òótọ́ ọ̀rọ̀ ni gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ṣe mọ̀ títí ń ṣe agbára rẹ̀ láti fi tún orílẹ̀-èdè Nàìjíríà rọ̀. Ó ní ṣùgbọ́n gbogbo àhesọ̀rọ̀ tí ẹni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tẹ́lẹ̀ ìyún Peter Obi, ó ní gbogbo àhesọ̀rọ̀ tí ń sọ yìí lákàn ti fi da orílẹ̀-èdè Nàìjíríà rú ni, pàápàá láti fi gbin ohun tí ò dáa sí ọkàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kò sábúrú nu kí orílẹ̀-èdè Ukraine kí ó ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè nílẹ̀ yìí ti bẹ̀rẹ̀ pínpín oúnjẹ padà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gá àgbà fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ìyún custom ìyún Adéwálé Adéníyì ni ó sọ èyí di mímọ̀ níbi àpérò kan tí ó wáyé láàrin àwọn àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní Àbújá lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 5 oṣù kẹta ọdún tá a wà yìí. Inú ibi tá a tún ti rí mínísítà fún ètò oúnjẹ àti nǹkan ọ̀gbìn èyún Abubakar Kyari tí wọ́n ti ṣe ní àlàyé wípé oúnjẹ tí àwọn gbà lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé oúnjẹ náà wọlé lánàá àìtọ́, ó ní ìjọba àpapọ̀ tí ó ti pa ní àṣẹ fún àwọn pé kí àwọn tún oúnjẹ náà tà ní ẹ̀dínwó fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n ti gùn lé títa oúnjẹ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n tó ṣe wípé wọ́n dá ọwọ́ rẹ̀ dúró látàrí bí ọ̀pọ̀ èèyàn ṣe pọ̀ ju oúnjẹ ọ̀hún lọ tí wọ́n sì ṣera wọn síbálá síbolo. Èyí ló fà á tí wọ́n ní wọ́n fi dá pínpín oúnjẹ náà dúró, ṣùgbọ́n báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín oúnjẹ ọ̀hún padà láti àná òde yìí tí ń ṣe ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 5 oṣù tá a wà yìí ọdún tá a wà yìí. Bákan náà àti wá fi ìròyìn léde wípé káàkiri ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn yóò pín oúnjẹ náà dé tí oníkúlùkù ọmọ Nàìjíríà tí wọ́n sì rí oúnjẹ náà rà lọ́pọ̀ yanturu láti fi ṣe ìdènà fún àìríjẹ àti àìrímu tí ń bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń bá wọn fínra. Àwọn adigunjalè yìnbọn mọ́ ọlọ́kadà kan wọ́n sì tún gba ọ̀kadà rẹ̀ lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ bíbí ìlú Ìlobù ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n pe Fatai Shina èyí tí wọ́n ní àwọn adigunjalè wọ́n dá dúró ní agbègbè Hallelujah Estate nílùú Òṣogbo tí wọ́n ní wọ́n gba ọ̀kadà rẹ̀ tí wọ́n sì tún yìnbọn mọ́. Wọ́n ní àwọn aláàánú kan tí wọ́n rìn sí àsìkò ó ní wọ́n gbé arákùnrin Fatai yìí lọ sí ilé ìwòsàn LAUTECH ní ìlú Òṣogbo fún ìtọ́jú ara rẹ̀. Wọ́n wá ní kí gbogbo àwọn tí wọ́n bá mọ̀ mọ̀lẹ́bí rẹ̀ àbí tí wọ́n mọ̀ Fatai Shina yìí kí wọ́n dákun dábọ̀ kí wọ́n kàn sí i láti fi fún ní ìtọ́jú èyí tó péye. Bákan náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 5 oṣù kẹta ọdún tá a wà yìí ó ní ìdàrúdàpọ̀ ni ó wáyé látàrí bí àwọn ọmọ gànfẹ́ kan bí wọ́n ṣe kọjú ìjà síra wọn ní agbègbè Ṣáṣá nílùú Òṣogbo ní Òkè Baálẹ̀ nígbà tí wọ́n sọ wípé àwọn méjèèjì tí wọ́n kọjú ìjà síra wọn yìí ó ní wọ́n gun ọ̀kadà tí wọ́n sì ní ìwọ ló lọ èmi ni màá kọ́kọ́ lọ, èyí tí wọ́n ló fa gbọ́n mi sí omi òtó tí àwọn méjì sì bẹ̀rẹ̀ ìjà. Ẹnìkan tí ó ní òun fẹ́ la ìjà láàrin wọn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lateef ó ní ó bọ́ sí àárín àwọn méjì láti la ìjà, ṣùgbọ́n tí wọ́n sọ wípé àsìkò tí ń la ìjà yìí ó ní ọ̀kan lára àwọn ọlọ́kadà tí wọ́n ń jà yìí ni ó mú irin tí ó fi gún ní ìjàgbọ̀n tí ètè rẹ̀ sì jìn wọnú. Ilé ìwòsàn ni wọ́n sáré gbé lọ dìgbàdìgbà, èyí tí wọ́n sọ wípé àbúrò sójà gan-an ó ní wọ́n gún ní irin ní ìjàgbọ̀n yìí tí ìròyìn náà sì ti kan ẹ̀gbọ́n rẹ̀ tí ń ṣe sójà lára. Èyí ló fà á tí àwọn sójà ọ̀hún fi ya wọ inú ọjà náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní mú gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Èyí ló fà bó lọ òòyàn mi tó di gbọ́n mi sí omi òtó lánàá òde yìí ní ìlú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Wàyí o, ìròyìn fi tó wa létí wípé Lateef ọ̀hún tí wọ́n bà ìjàgbọ̀n rẹ̀ jẹ́ ó ní ó ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn tí wọ́n sì ní ara rẹ̀ ó ti ń padà bọ̀ sípò báyìí. Ìròyìn wa kò ní jù báyìí lọ, ṣùgbọ́n ká tó lọ ìròyìn míì tí ó tún tẹ̀ wá lọ́wọ́ báyìí ó ní ẹni tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá èyún ààrẹ Gani Adams ó ní ó ti pe ìpàdé káàkiri nílẹ̀ Oòduà tí ó ti pe gbogbo àwọn jagunjagun ilẹ̀ Oòduà tí wọ́n pè ní OPC
fún ètò ààbò ilẹ̀ Yorùbá ó ṣe ní àlàyé wípé ìpàdé náà òun ni ó wáyé ní ọjọ́ ajé tí ń ṣe ọjọ́ kẹrin oṣù kẹta tá a wà yìí, níbi tí ó ti pe gbogbo àwọn jagunjagun lórí bí wọn ó ṣe rìn tí wọn yóò fi ètò ààbò tó gbópọn lélẹ̀ fún gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire. Ìpàdé yìí òní wọn ló jẹ́ àbáyọrí ìpàdé tí àwọn lọ́balọ́ba ṣe láàfin ọba ti ìlú Ilé-Ifẹ̀ Ọọ̀ni ti ìlú Ifẹ̀ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn. Òun ló fà á tí ààrẹ Gani Adams náà fi pe gbogbo àwọn jagunjagun wípé kí àwọn wá fi ojú oko sọ̀rùn kí àwọn sì fẹnu kò lórí ọ̀nà tí àwọn yóò gbà láti fi ṣẹ́gun àìsí ètò ààbò ní ìpínlẹ̀ Èkó nílé ààrẹ náà Gani Adams náà ní ìpàdé náà ni ó ti wáyé lọ́jọ́ ajé tí ń ṣe ọjọ́ kẹrin oṣù kẹta ọdún tí a wà yìí. Ìròyìn wo ní jùbà ìlọ fún ti àkókò yìí, ẹ tún pàdé wa nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa nírọ̀lẹ́ ti tèmi kó tó di àkókò gbà náà. Àtẹ̀mí àtẹ̀yìn àní di ẹni àkọlẹ̀bò lójijì láṣẹ Elédùmarè. Òní àsàn wàsó wá àsàn wàsó màtà ìkú tí ń ṣe baálé ọ̀rọ̀. Orúkọ tèmi ò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ó dàbọ̀.